Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Gúúsùláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Gúúsùláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ìpín. Ẹ ṣeun. Gúúsùláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Gúúsùláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. nínú tá a rí lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ ni pé wọ́n ní la yuldagul mu'minu min ju'rin wahidin marratayn. Kódà kí nǹkan máa sàn yẹn lẹ́ẹ̀mejì nínú sàkán náà, èèyàn tọwọ́ bọnú sà nǹkan yẹn wá sàn ọwọ́ káwọ́, ìjọ yẹ kẹ́ni ohun tó jẹ́rì rẹ̀ bá pé ó yẹ kó tún tọwọ́ bọ̀ padà. Ibẹ̀ lẹ́tì mọ̀ pé ọmọ ta ni Ọlọ́run kì í ṣe ọmọ èèyàn gidi. ń fọwọ́ fa wàhálà, bí wàhálà bá ti jálù agbára rẹ̀ ò lè ká. Nínú ẹ tí ń ṣiṣẹ́ tọ ìjà ẹ̀sìn kásà dá wàhálà lẹ̀ káàrin mùsùlùmí àtàwọn ẹlẹ́sìn yòókù ọmọ nífọ̀kànbalẹ̀ nínú ìlú, ọkùnrin yẹn jẹ́ kan. Kí ni Ìlọrin gbé? Anything tó bá ti wá láti Ìlọrin yóò máa dìde láti máa takò, àbí tó bá ti jọ mọ́rọ̀ ẹ̀sìn Islam. Níjó ni lọ́ba kanlẹ̀ Yorùbá, ọba tó lẹ́kọ̀ọ́, ó wá kí ọba ìlú Ìlọrin, ó wu ọjọ́ erí àti bí ẹ ti ń bá ipò bọ̀ ọpọ́n wọlé. Òun náà ló gbé fídíò jáde tí ń yẹ̀yẹ́ ọba Ìlọrin, tí ń yẹ̀yẹ́ ọba yìí. Ẹ tún wá wo tọ́lọ̀ léṣe. Tó bá ń dákọ̀ gbogbo ẹ̀sìn kọ̀ọ̀kan ló ní fàárí wọn. Bí àwọn Kírísítẹ́nì ti ní fàárí wọn, bí àwọn pásítọ̀ Adébóyè ní gbogbo wọn bá ti lọ bá ń kú mú yìí bá ti pọ̀ lọ yẹn. Bẹ́ẹ̀ náà làwọn mùsùlùmí náà ní tiwa tó jẹ́ fàárí wa, ògo wa. Ẹ wá wo ohun tó wá ṣe pẹ̀lú àáfàá tiwa. Ẹni tó jẹ́ fàárí fún wa, ẹ̀yin náà wo bó ti wá lọ léṣe. Ṣé ìmọ̀ ṣe yẹ̀yẹ́ ìsìláàmù faram kọ́dà nínú òfin ilẹ̀ Yorùbá àbí nínú òfin tá à ń lò ní Nàìjíríà yìí kò faramọ́ ká máa ṣe yẹ̀yẹ́. Àwọn ọ̀nà tó fi lè gbé bọ̀bọ̀ yìí atrocity rẹ̀ pọ̀ lẹ́nu ìgbà tó jáde tó níjọ́ kínní àná wọn ò wo aburú rẹ̀ káwọn èèyàn kọ́ṣàn rẹ̀. Ìlọrin ni wọ́n ń pariwo pé àníṣe ọ̀rọ̀ ta ni Ọlọ́run làwọn jòkó tí ẹwà yẹn ti ń para kóòtù. Bẹ́ẹ̀ dẹ̀ ni ọkùnrin yìí ń fi ìsìláàmù ṣe yẹ̀yẹ́, ń fi àwọn ará ilé ìsìláàmù ṣe yẹ̀yẹ́, ń fi ìlú Ìlọrin ṣe yẹ̀yẹ́, ń fi gbogbo àwọn mùsùlùmí ṣe yẹ̀yẹ́ ni. Àwọn kan wá dúró lérí pé ẹ má fi ẹjẹ́ o, ẹjọ́ mọ ẹwà ìsìláàmù, ẹjọ́ kọ́ lẹ́kọ̀ọ́ ìsìláàmù, ẹ má fara ní o, bọ́ bá jáde Ọlọ́run lè fi mọ̀ náà. Ẹ̀yin náà wá wo tí wọ́n lọ lè ṣe iṣẹ́ rí pé lè yọ ọgbọ́n. Torí pé Kùránì lọ sọ fún wa pé zálìkà jazaynahum bibaghihim wa inna la sadiqun. Bí wọ́n bá tún padà dá ọkùnrin yìí padà sẹ́wọ̀n, tí wọ́n bá tún padà tún gbé kálukú ọmọ ṣe mọ̀. Kùránì tún sọ ń bọ̀ mi pé zálìkà jazaynahum bima kafaru. Ìmọ̀ pè wá ní pèkúpè, ìmọ̀ fẹ́ ba ìsìláàmù jẹ́, máa fẹ́ máa dọ̀tí aṣọ ọjọ́mọlúwàbí ọmọlàkejì tí ń bẹ lára ọkùnrin yìí tó bá padà tún gbé ẹ má sọ̀rọ̀ sí ìsìláàmù o. Wàláhì àìtọwọ́ bọ èèyàn lẹ́nu àtẹni tó bá tọwọ́ bọ̀ á lẹ́nu. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.